بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. أرقفوا الله أقرفوا الله أقوى كل الذي ليس الحمد لله أقرفوا الله الذي ليس في ملكه الثاني وواضح القسم قال الله يسأل يجفوا الله الله قال الله تبارك الله كما تقول الله لباكي يسأل الله وهو المولى الواحد ويحب الثاني òun náà lọ́bá ọ̀gá àgbà òun náà lọ́bá akọrinṣó tó yẹ kó fẹ́ràn ní ẹ̀mà ẹ̀mọ̀ ní gbogbo wa jalla jalaluhu títóbi fún ọlọ́wọ́ khalaqal insana min ibadatihi wa ta'atihi ọba tó dọ́mọ ìdẹ́nìyàn ó dá owó ìdádámà ó dá gbogbo àkọsí tó dá fún ó dá kalẹ̀mọ̀ ìjọsìn fún wa ta'atihi ó sì dá kalẹ̀mọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ kalẹ̀mọ̀ tẹ̀lé orí parẹ̀ ahmaduhu wa ashkuru àwọn ọpẹ́ fún ọlọ́wọ́ a sì fi ìfún ọlọ́wọ́ Allah وأشهد أن لا إله إلا هو وأن جل بقسل من يوم قسل تام سالي قسل تام غالب قسل تام قريب الحمد الله جل تهجري شهادة نرجو بها رحمته جل تهجري أميرك كالله يقول سالكم كهرب بك ونخاف عقابه بس إني أبي بايع يا رب الله مجد فوليا اللهم صل وسلم على المبعوث رحمة للعالمين ọlọ́pàá àṣàlékún kẹ́rẹ́ àti gẹ̀ẹ́lú wàfà nígbà Muhammad ibn Abdullah Muhammad tí ṣọmọ Abdullah wọ́n yíò ákìbù mẹ́tàwò àìyànwà ìbádẹ̀tò ànábì tó fẹ́rẹ̀ ilẹ̀ fún gbogbo àwọn àdúmà rẹ̀ ànábì tó fẹ́rẹ̀ ilẹ̀ fún gbogbo àwọn ìjọ rẹ̀ wípé o ẹlọ́mọ̀ pé àdúrà ìjọsìn ni o salawatullah ìkẹ́ ọlọ́run gbogbo ọgbà láti ẹzẹ́ lọ́rẹ̀ tó mọ́ yẹ́ kùkù lórí ànábì o wà ní yí wọ́n sọ́hábì kó máa bọ́ wọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ إلى يوم القارعة تتدي الله ثم أما بعد لأي واقع لنا نيتو من يقولي أروى لني أما لما تأتي بابا نبا دعاء أما تأتي بابا سؤالي هنا الشرك في الدعاء كي أما شيئا بيدعاء كي أما شيئا ẹni ẹlòmí àlọ́run ṣàdúwà ní kò ní mọ̀ pé ẹbọ́ lòrun ṣe ẹlòmí àlọ́run ní ọlọ́run bá aláà ní kò ní mọ̀ bá nìjọ lọ́lọ́run pé ẹlòmí àlọ́run bá àwọn ṣàdúwà ní àwọn bọ́lẹ̀ àdúwà kò ní mọ̀ pé rádáradá lòrun ṣe òun tún kó sínú bá gbé ọlọ́run ìròyìn ṣe mùsùlùmí mọ́ ẹ̀kọ́ tí a bá yẹ kí ṣe ń dáa pẹ̀lẹ́ gbogbo ní pé kí ẹ̀ ṣe ẹ̀sìn mọ́ kí ẹ̀ ṣe mùsùlùmí mọ́ àbí kí a máa lẹ́yìn ṣe mùsùlùmí kí a máa ṣe pé àmì ìgbéyàtọ̀ sí ọlọ́run ní tó bá ti mú yẹn pé àmì ìgbéyàtọ̀ sí ọlọ́run yẹn ti kúrò ìsìlámù nígbàtàkì ìyà ìjálẹ̀ wọn ni ọdún ààfin ìsìlámù ní huwa ìbádàtọ̀ tẹkùn wọn ni ṣùwálẹ̀ àmìrọ̀bà ẹjá lọ́pọ̀ pé dákùnlé láwọ́ ìjọsìn náà tí ó mẹ́nìyàn tí a rúsì máa bí pé olúwa rẹ̀ wọ̀tọ́lẹ̀ àbòmìn káàtùkú wá wà kálọ́dọ̀ ọlọ́run ṣe dáwọ́ ọlọ́run ṣe fún wa ẹwàjá alámọ̀ pé àdúwà tán sọ yóò ìbádàtún min afdalil ibadat ìjọsìn ni àdúwà tán yóò ìjọsìn àdúwà ọ̀pọ̀ ẹkùn náà ń bẹ nínú àwọn ìjọsìn tó lọ́lá lọ́dọ̀ ọlọ́run allati yuhibbu Allah pé pọ́rọ̀ bá fẹ́ràn ìjọsìn yìí fàbíṣọ́tẹ́lá pé pé kí a máa ṣiṣẹ́ àdúwà ibẹ̀ lápọ̀pẹ̀lọ́gbẹ̀ tó mọ́ èyàn ṣe fọ́nà ọba aláàdìkan wọ́n lẹ́ yúúsù ayẹ́sùnifà alẹ́hàmdùfilẹ̀ ọ̀rẹ́ ẹwàjá alámọ̀ kéèyàn máa ṣàdúwà èèyàn tún gbọ́dọ̀ pẹ́lòmí lẹ́yìn ọlọ́run èèyàn tún gbọ́dọ̀ pé àlálòrí rẹ̀ lọ pẹ́lòmí lẹ́yìn ọlọ́run èèyàn tún gbọ́dọ̀ máa sáàjẹ́ lòmí lẹ́yìn ọlọ́run Allah tó ní wà lọ́wọ́ ta'ala ọlọ́run Allah fi yẹ wà ní Suratu Yunus ní àyà 106-107 ọlọ́run Allah ní wala tad'u min dunillah má ṣe pẹ́lòmí lẹ́yìn ọlọ́run má ṣe pẹ́lòmí lẹ́yìn ọlọ́run ma la yanfa'uka wa la yadurruk ẹni tí ó lè ṣe ọ́ láǹfààní tí ó sì lè kún ní àwọn ọ̀hún mọ́ pé ẹlùmí àgbé èrè síwájú wá lóòrùn pé ó ṣàánú ìwọ́n náà ló gbé ní kalẹ̀ ìwọ́n náà ló kó ẹ̀mọ́ríkó ìwọ́n náà ló kó sí lórí ìwọ́n náà ló pa ajá ìwọ́n náà ló dá sí lórí ìwọ́n náà ló gbé sí lórí ìwọ́n ló dẹ̀ ní ẹ̀rẹ̀ síbẹ̀ fún ara rẹ̀ ìwọ́n náà ló bí síbẹ̀ ó tún ṣe tán ó tún tákọ́ sí ó wá jókòó tí ó sọ pé ó ń bọ nǹkan ń bọ ọlọ́run rẹ̀ tí wọ́n gbé ìkú tó máa gbọ́ òkòrò ní ọ ìwọ́n náà wà ló gbé kalẹ̀ àwọn ti gbàgbé ẹlòmí ó gbé èrè òun ló lọ pẹ́ òun ló ṣáájú ó gún
ọlọ́run rẹ̀ ogun lọ́bẹ̀ pé ó yá ní àkúyá ó wá fojú jọ kan ó wá gbogbo ẹ̀ lóòrùn forí balẹ̀ fún ṣẹ́ máa pẹ̀ ní ṣe fún àwọn ẹgbẹ́ ọlọ́run wọ́n kìlọ̀ fún àìwọ́ mùsùlùmí wọ́n dá tẹ́lẹ̀ min dunillah má pè nǹkan ní lẹ́yìn ọlọ́run má sáàjẹ́ lò ní lẹ́yìn ọlọ́run wọ́n lá ní bùkájà dáfẹ́ ogun tó ń fẹ́ má wà lọ́dọ̀ ẹ̀lò ní lẹ́yìn ọlọ́run má láyẹ̀ fáwọn kí n tó lọ sáàdì ìbò láfàní tó ṣe fún ọ wọ́n láyẹ̀ dúró kò sì sí nira tí ó ṣe fún ọ mọ́kànlẹ̀ kúrò bẹ́ẹ̀ kẹ́kà òfin ọgbọ̀rọ̀ ní ìyàyí tó bá débẹ̀ wà ń pa irọ́ ní má láyẹ̀ fáwọn kan wá láyẹ̀ dúró kí tí ó lè kó nira mọ́ ní tó sì lè ṣàbàdì pọ̀ ẹwà gbọ́ ọlọ́run wá ní tó bá lọ fẹ́ lọ pẹ̀lú ní lẹ́yìn ọlọ́fà yìí fa ẹ́ta tó bá lórí rẹ̀ lọ́fẹ́ tó sì yẹn ó máa pé ó gbogbo àwọn yáyà bí àdìgbòrò yìí tó ń fà láti jọ yìí àwọn láti ní àwọn ọ̀pá wèrè tí wọ́n ti gbé fún wọn tí wọ́n náà ń fà á nítorí ọmọ bò ní gbẹ́ ìyá wèrè mọ́ gbogbo ẹ̀ tó ń fà òun fà láì mọ́ gbé ìpè ló ń gbé ọlọ́run ní wọ́n ní wọ́n yìí fà á ìta tó bá gbé yẹn lọ fẹ́ máa ṣe o fà á ìnẹ̀kẹ́ ìlànà ọmọ ìjọrí tó bá ń ka alábòsí ó jẹ́ kí wọ́n náà jáde kó jáde sí wọn torí pé òpin rẹ̀ ní mùsùlùmí ó tún pé ó tún pẹ̀lú ní ilẹ̀ ọlọ́run ó pé rẹ̀ ní mùsùlùmí ó tún sáájẹ́ lórí lẹ́yìn ọlọ́run torí ẹ̀ àdúrà tó bá ti fún ẹni tó bá ti yàtọ̀ sí yá Allahu ya Rahmanu àdúrà tó bá ti yàtọ̀ sí tó bá ti fún ọ tó bá ti yàtọ̀ sí pé òun pé ọlọ́run bá Allah nìkan tètè yá lọ gbé àdúrà ní ẹkù sílẹ̀ o tètè yá lọ gbé àdúrà ní ẹkù sílẹ̀ tó bá ti ń láti nípa fún ọ pé torí ọpá kan iṣẹ́ àwọn fà kò sí tó ṣe ọ nǹkan padà sí ọ tó bá ti mọ̀ bí nǹkan wá sì ṣe ọ lójúkorojú ọ padà sọ débi pé ọmọ rí pépà ọmọ pè lówó torí bí wọn bá wọn ń ya wèrè ní nínú wọn bá wọn ń padà ya wèrè ní túnbọ̀ ní mùsùlùmí ọlọ́run la máa ń tẹ́pẹ̀ àti pẹ̀lú ilẹ̀ ọ̀pọ̀ dípò kàdìmá wà ṣe kò fi dùn à tó wá ní ẹbọ kí ẹ̀mà ṣe lọ́ bí àdúrà wúwà ayẹ́dù wà ní ìsánú ní ìrọ̀lọ́ òun náà ní kí ọmọ ènìyàn máa pẹ̀lú ní lẹ́yìn ọ̀nà fí máa la yẹ́tọ̀tọ̀ àlẹ́ yìí lọ́lọ́ ẹni tó ń pè yìí kò lè ṣe nǹkan tó ń fẹ́ àwọlọ́ ẹni tó ń sáàdì yìí kò lè ṣe nǹkan tó ń fẹ́ lẹ́yìn ọlọ́run kàáyẹ̀dù wà mọ́ ìtàn ó dàbẹ́ kẹ́ni kí ẹ̀ka máa jí kí wọ́n máa pè ẹni tó ti kú ẹ̀dàkùn ẹjọ́ gbogbo ẹjẹ́ apádà sílé wádìí ẹ̀sìn tó ń sí àìnímọ̀ ẹ̀sìn ló ń sí lóbi sí náà àìnímọ̀ ẹ̀sìn tó ń sí lóbi gbogbo pé kó máa lọ jókòó sí ní sàárẹ̀ kó máa lọ fa tẹ̀sùbá ibẹ̀ ní solúṣàn rẹ̀ wà rádaràdà lórí ṣe ó ti kúrò ní ìsìlámù ní táǹpẹ̀ lẹ́pọ̀nù ó kẹ́yìn kan wá dé kólóhùn lọ ìlú kan ṣéwù kan bẹ́ẹ̀ ọwá níbi tí wọ́n sí ṣéwù náà sí lélẹ́yìn ó wá jókòó síbẹ̀ ó wá ní ẹjẹ́sáré mú náfìlà méjì wà ọkọ̀ ọ̀rọ̀ kí ìtumọ̀ náfìlà méjì sáàrẹ̀ bí ìsọpẹ́ bá dé ní sàárẹ̀ ọ̀pọ̀ yẹn náfìlà méjì sàárẹ̀ àtẹ́bì kan bẹ̀ bá débẹ̀ ní táàmà òfin assalamu alayka ya Rasulullah ó wá dé sàárẹ̀ ṣéwù tó yẹ pé yẹn ẹlẹ́ṣẹ̀ bí tiẹ̀ lòun náà ó wá lóun sáré padà súpà kí ló ń wí mẹ́ sọ́kùnrin kí ló fẹ́ sọ ń bẹ̀ ní tó bá ti ń ṣe ń bẹ̀ òun sọ pé kẹ́ni tó wà ní sàárẹ̀ yẹn pọ̀ ọ̀nà irú nǹkan bá wọn ẹbọ tó ti gbójúmọ̀ níbi kí n máa ṣàgbọ́ ẹbọ àdúrà gbogbo náà kó nínú rọ àwọn ìbà ẹni tí ò sí ń bí wá lòun pé bó ti ẹ̀wà láyé kó wá lòun pé mo ti sọ ìta arábìnrin kan fún àdúrà ní gbogbo wa mo ní arábìnrin yóò pẹ́ lé bọ́rùn bó ṣe wà lé bọ́rùn wọ́n ti oyún sọ fún ya rẹ̀ pípí àwọn máa pẹ́ ṣẹ́rù torí lébọ̀ rẹ̀ nira láti òkòrí bọ́ṣà ní kó kúṣì kò rí bí kúṣì aláṣà wá ní ó wá ń sọ fún ya rẹ̀ tí pẹ̀pẹ̀pẹ̀ mọ́mí ẹgbẹ́ ṣẹ́wú mọ́mí ẹgbẹ́ ṣẹ́wú èlò ń bá ti ẹni pé tí mọ́mí òun bá ti gbé ṣẹ́wú solution máa wà sí situation tí òun wà Allahu Akbar ìyá bẹ̀rẹ̀ sí ní pé ṣẹ́wú nọ́mbà ṣẹ́wú lọ ẹ̀wọ̀ ó bẹ̀rẹ̀ sí ní pé nọ́mbà ṣẹ́wú lọ ìyá náà padà sọ́mù kọ́lẹ́jì tó wá ń bí já fi ṣéwù lẹ ọlọ́run tó ní ṣéwù ní àpẹ já pa ṣéwù tí ọlọ́run tó ní ṣéwù ní àpẹ ìyá bá tíǹdì ìmọ́ni rẹ̀ ìmọ́ni ló ní ìtọ́lọ́run fi gbàdúrà rẹ̀ àníyàn tó dá lọ ní ìtọ́lọ́run fi gbàdúrà rẹ̀ ìyá rí bá tíǹdì ó bá sọ́mọ̀ kọ́lẹ́jì ó bá bẹ̀rẹ̀ sí ní pé ọlọ́run ní tààrà pẹ̀lú àníyàn tó kí ẹ̀ pẹ̀lú àdúgbò ọlọ́run arábìnrin náà wọlé bọ́rún padà lálàáfíà ó sì bímọ náà láyé tó sí lọ tí ò sí nira ẹ̀sọ̀ ọdún tó bá gbé ṣéhùn náà ló ti pè kọ́ tí ṣe wà ní ọwọ́ rí ẹmọ́ lọ ya ló ṣẹlẹ̀ mú lò jàlálà àwọn jàlálà kú wọ́n padà láwọn olóòrùn máa
sọ fún ipẹ́ ó sọ fún ipẹ́ yóò rí bẹ́ẹ̀ ó sọ fún ipẹ́ yóò rí bẹ́ẹ̀ yóò wá sọ fún òun ṣe irọ́ lásán ọlọ́run lè yán máa ń pè tí wàhálà bá dé níṣòro bá dé má pẹ̀lú ní lẹ́yìn ọlọ́run má pẹ̀lú ní lẹ́yìn ọlọ́run torí tó bá ti ń pẹ̀lú ní lẹ́yìn ọlọ́run ó ṣẹbọnù àwọn hajjá ẹlẹ́mí a máa ń gbára yìí àwọn hajjá ẹlẹ́mí a máa ń gbẹni tó wò báyìí yóò máa rí ṣé ó pẹ̀lẹ́ ṣe dọ́kọ̀ yìí mú pẹ́ ìrẹ́lẹ̀ gbọ́bù káàtà mi rádà àdátá ẹlòmí ìṣẹ́nu àwọn náà mú àwọn náà sọ pé à ń gbúrú ẹlòmí à ń bẹ ládùúgbò àwọn ẹlòmí nù wọn tó pé ìgbúkú yìí ni wọ́n máa wí torí pé orí ṣéwù rẹ̀ ó fẹ́ lè sọ pé ṣéwù yìí ló bí òun ó fẹ́ lè sọ pé ṣéwù ló dá òun ọlọ́run kọ́ ó fẹ́ lè sọ pé ṣéwù ló yanjú àlámọ̀rí òun ọlọ́run kọ́ ẹjẹ́ àlọ́mọ ọlọ́run ọba aláàbájọ ọwọ́ kúrò mú àlámọ̀rí wa àjẹ́ ìpẹ̀kẹ́ mọ́nú tọ́lọ́ bá yọ ọwọ́ rẹ̀ kúrò lọ́rọ̀ rẹ̀ mọ́ kó jẹ́ èèyàn mọ́nú ẹni tá a máa ń pè bùkátà bá dé tí wà láàbájọ ọlọ́run wà láàlẹ́ àwọn àlíyà ni àwọn mẹ́díkan àwọn ọkùnrin àwọn sájára ẹlòmí ń gbé oríṣiríṣi wòlíì ẹlòmí ń gbé àdúrà kan bẹ mo bá mi pàdé online láàrin ìjẹta sí ìjẹrin máa náà mo wá ń fọ́tọ̀ ọkùn kọ́mẹ́ntì àwọn èèyàn lórí kọ́mẹ́ntì ìkọ́nù àwọn tí wọ́n jọ ń ṣe súnfí ẹmọ́bìnrin àdúrà pìlọ́dù àdónà but I just hope I have to make this clarification kí wọ́n náà lè mọ̀ ìtọ́jú òdòdó ní tí wọ́n náà ń rí àmì tó ṣe àwọn ìkan wá kọ́ sílẹ̀ wípé orin kan wà àbí ní ṣìgáàgà kan wà tí àwọn tí wọ́n belong sí sẹ́ẹ̀tì tí wọ́n máa ń rí tí wọ́n máa sọ pé àṣẹ ìkà Ibrahim ìrádó pẹ̀lú àrọ̀ àdífíní ìtumọ̀ ní pé Shehu Ibrahim ẹni tó lè gba gbogbo ayé wá gbà ní wá làmì ìtumọ̀ ẹ̀nù that's the dictionary meaning of that poetry àwọn tó sì belong to sẹ́ẹ̀tì yìí máa ń pọ̀ dára ẹgbẹ́ àjọ òwò gẹ́gẹ́ bí ọmọ nìyàn tó nílà àkáyì tàbí lè gbani tàbí lè gbani tàbí lè ṣàánú ni ọlọ́run Allah ní ẹnìkan wá kọ statement yìí tó dẹ̀ jẹ́ pé òun náà belong sí súnfì yìí òun súnfì lòun náà ó wá kọ kíní ó wá nígbà àwọn tó bá jọ súnfì tó bá ń wí kíní kúrò lọ stop torí statement ṣíríkù ni àwọn kan bẹ̀rẹ̀ sí ní ẹwọ́ ó bẹ̀rẹ̀ sí ní gba blow lọ́tún ló sì níbi comment section àwọn kan sọpọ́tì àìdí àyà ọkùnkú àbẹ̀sí ẹni yìí ti pè wá sí kẹmẹ́sì ẹbọ ní o torí gbólóhùn yẹn gbólóhùn ẹbọ ní o gbólóhùn yẹn gbólóhùn ẹbọ ní àwọn tàbá bìlọ́gì síbẹ̀ mọ̀ ń pè ẹbọ ní tó bá bá wọn gbólóhùn náà ẹbọ ní gbólóhùn ẹbọ ní tó bí ẹ tó ṣe rí ọmọ ìyá wa náà sí wa torí pé ẹni tó bá dín lọ́rùn kan báyìí kọjá ashraka billahi azza wa jalla tó ọlọ́pìn ṣéwù tó lọ ń sáàdì ṣéwù tó gbọ́dọ̀ wọn solution wà irú ẹni bẹ́ẹ̀ ti ṣe wọ́n o ṣíkà ní akbar ẹgbọ́ tó sì tóbi ní yùkúríkúrú ní mílíọ̀tì Islam ẹgbọ́ tó yẹ kó ti yọ kúrò ní Islam ní o ẹgbọ́ tó yọ yọ kúrò ní Islam ní èyí ó bá pè yàn náà lè yàn pé kọ́lù lọ́rù ta'ala ọlọ́mbà aláwọ̀ sọ pé ìdá rọ́kìbù fìlìfúlì ṣẹ̀rí àpòjú àwọn ènìyàn náà fẹ́ ṣàpèjúwe fún wa ní o ọlọ́ni ṣe bá dáwọn ènìyàn tí wọ́n bá ń gún ọkọ̀ ojú omi tó bá wà lórí ọkọ̀ ojú omi wọ́n bẹ nínú ìnira wọ́n bẹ nínú wàhálà wọ́n bẹ nílà ìlọ pé sáwọn ó lẹ́mẹ́ jẹ́ àwọn amúfùdí sí ilẹ̀ lápùdí wọ́n máa pè ọlọ́run bá kárakára ọlọ́run làwá ọlọ́run yọwá wọ́lọ́ àlá wọ́n náà lẹ́yọ̀ kan kó pé méjì àbáfàfà fàdámà ànàjáwù ní lẹ́lbà nígbà tọ́lọ̀ wọ́n kó wọn yọ tọ́ lórí ọ̀dọ̀ kan pé àwọn òsì lórí omi mọ́ dídá àwọn ìṣìkú wọ́n tún padà sí ẹbọ wọ́n tún wà lọ forí balẹ̀ fún ẹgbẹ́ ẹ̀yìn gbàmí o kìní kan gbàmí o Ọ̀rúnmìlà gbàmí o kìní kan gbàmí o Ọ̀ṣun gbàmí o ọlọ́run lèyàn ń gbé o ẹjẹ́ alọ́mú òdodo lé ní o tó ní gbogbo àdúrà tó ń ṣe sọ̀rọ̀ àdúrà bọ̀ látijọ́ yìí a gbọ́dọ̀ mú eléyìí náà kó lè mọ̀ wípé àdúrà bọ́ọ̀ bá ṣe ṣàdúrà kó pé ọlọ́run bá tààrà ní ọlọ́run bá lèyàn ń dojú àdúrà kọ gbogbo àwọn àdúrà tó máa ń fà ẹlòmíì gan ojú oorun tó fẹ́ lè mọ̀ fà tẹ̀sùbá bí tó tí ó tó ìtẹ́lòmíì ti máa wípò ní nítumà ẹlòmíì máa ṣàdúrà kò nímọ̀ túnmọ̀ àdúrà tó ń ṣe al-muslim tó jẹ́ mùsùlùmí làbúgbà àyà àrífà máa ní dùwáhì àbíkúnmọ̀ ìtumọ̀ àdúrà tó ń ṣe o àtìkò bá mọ̀ túnmọ̀ àdúrà tó ń ṣe ni máìdì ẹ̀ náà máa fi wà mọ́ connected sí tó ń rí yẹn tó wà connected mọ́ ọlọ́run
mọ́ tún máa dúà tó ti wáyé kẹ́lì kan fún ẹ lọ́pàá pẹ̀lú alẹ́ alọ́mọṣẹ́ ó ní pọ́blẹ́mù mọ́ ọ̀n gbí ẹmọ́ra ní o tó bá máa ń ṣe lọ padà sọ́nù ní o tó bá bẹ̀rẹ̀ tí ní ṣe ọmọ ṣe lọ ní ọkùnrin sọ́jọ́ orílẹ̀ yìí wọ́n lọ́wọ́ kọ́ máa kírun tán a máa kírun ọ̀ràn ẹ̀tẹ́ àwọn kan máa ṣe báyìí wọ́n wọ́n pé nígbà wọn ni ìmú tún gbá wọn látún máa kírun ọ̀ràn ẹ̀tẹ́ táwọn kan tún máa ṣe báyìí bí gbére wọ́n tún ya máa mú jẹ́rí àdúà ní tàbí ládùá tó bá ti yàtọ̀ sí pé òun jẹ ọlọ́run tó bá ti yàtọ̀ sí tó ń bẹnu ọ̀rọ̀ ọlọ́run àti tó bá ti yàtọ̀ sí tó ń bẹnu ọ̀rọ̀ àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àbí tó bá ti yàtọ̀ sí ìtumọ̀ tó ẹgbẹ́ ìtumọ̀ tó ń sọ yóò ó ń dà lẹ́ẹ̀tì ọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run tó bá ti yàtọ̀ síbẹ̀ kìí ṣàgbó àmọ́ ìsọkúsọ ní ohun kìí ṣàgbó àmọ́ ìsọkúsọ ní ohun tuntun ní ẹgbẹ́ mẹ́kẹ́ aṣẹ́bọ́ ọ̀pọ̀lọpọ̀ ti kó sínú ẹbọ tí ò mọ́kùn tí ń ṣẹbọ́ lọ́wọ́ ìpòtà ní ìmà inna minal muslimina man yastaghithu bi shuyukh òun ni mo ṣàlàyé ilẹ̀ tó pẹ́lọ́gbọ́ ń bẹ̀rẹ̀ ẹ̀lùmí ṣéwù na máa ń sá ló máa fi wà ní ṣéwù rẹ̀ ló máa fi wà ní kò ní sọ̀rọ̀ tó báyìí báyìí nígbàtà ń bẹ̀rẹ̀ kéwù láàrin bí 2006 2007 ní ọ̀rọ̀ tí mo ń sọ yìí àwọn kan wá play bọ́ọ̀lù mẹ́dírásà wa àwọn gbá bọ́ọ̀lù lọ́wọ́ bí ìkanú àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù bó ṣe fẹsẹ̀ gbánú ó dárúkọ ṣéwù rẹ̀ ní bí a ṣe bí kó ṣàwí gbogbo ẹ̀mọ́ra wọn nílé ó wí gbogbo ìmá tó wí ní ìmá bẹ́ẹ̀ ní ìsinmi bó sín dáṣe brahminians lórí sísí kí lànàbí ní àwọn ìta bá sí ẹmọ pé nǹkan ṣe àwọn èlòmí ànàbí ní oṣù pé àlámùdìlá ẹlòmí àwọn àsìkò ní sọ́pàá àlámùdìlá ẹ̀mí dáṣe brahminians ìta ìlòmí wíwọ ẹjá àdáwà ìta ń tò ní kàṣàgbà ọlọ́run la máa ń pè o ọlọ́run la máa ń dàbí alámùdí wa sí o ní ò wá sáyé láti wá dójú ti àwọn sẹ́ẹ̀tì kan àbí àwọn ìjọ kan àbáwọn oníṣúbí kan rárá bọ̀ tó fẹ́ ká mọ̀ wípé táǹpẹ̀ láàdúà ipò kọ̀nẹ́tì mọ́lọ̀ tààrà ní kìí ṣe gbogbo tún kọ̀nẹ́tì mẹ́rin nìkan mọ́ kò sí gbogbo pé ṣé òkan kágbà rẹ tó gbà ọlọ́run nìyẹn ń pè kò lè gbádùn ààrẹ nígbà gbogbo fúnra rẹ mọ̀ wá ara rẹ lọ́dọ̀ ọlọ́run o mọ̀ rú àdúrà tó ṣe obẹ̀rú ọlọ́gbẹ̀ ládùúgbà tó bẹ́ẹ̀ tó bá fẹ́ kàdúrà rẹ gbà bí ọlọ́run tààrà ní máa mú nǹkan mọ́ ọlọ́run pè ìṣòtẹ̀lẹ̀ ìbàdàn ومن المسلمين من يستغيث بالبحار ẹmà lẹ́lò mí nínú àwọn mùsùlùmí ẹmà ní wọn odò làwọn máa fi ń wà ní tí wọn mú ṣe ń correct notion tó ti gbì sọ́kà àwọn ọmọ wa tí wọ́n wá lè kí ní believe wọn ní pé odò tó wà ń bẹ̀rún níbo ní spiritual problem spiritual existence kan tó ẹ pé bí i àbá ṣe kábà yìí ó máa gbéyàn lọ bí i àbá ṣe wọ́n ní ẹni tó bá kó sínú omi kò yá mọ́wẹ̀ ẹni tó kó sínú omi kò mọ́wẹ̀ àbí ó tún bẹ́nu kádàrà ọlọ́run wípé bọ́bá wọnú omi yóò ní ògbè ẹ̀rọ ẹ́sọ́ fún àwọn tó bọ́ sínú sọ̀mà tí wọ́n kú sínú sọ̀màrí tọ̀mọ̀tẹ̀gò ibi tí kù rẹ bá wà lọ́pù sí òlè tí ìyẹ ẹ́sọ́ fún ọlọ́run ti pín ikú tí wọ́n sábẹ́ omi ẹwò fúnra wọn sì wọ́n fọ́ra sọ̀màrí fúnra wọn dáwọ́ wọ́n fọ́ra sọ̀màrí fúnra wọn wọ́n sì kó sínú rẹ̀ láwọn márààrún wọ́n sì lọ sísàlẹ̀ omi inú ìsàlẹ̀ omi yẹn náà ni wọ́n dẹ̀ kú sí wọn padà wá lọ ìtọ́fì mú pé kádàrá ọlọ́run ìṣọ́ sọ pé àwọn náà lówó láti fi ra wọn lówó ẹ̀mí láti fi ra wọn padà ní wọ́n lówó bílíọ̀níàsì dọ́là sí gbogbo àwọn tó mẹ́lẹ̀ tí wọ́n lè ra wọn padà mọ́ kádàrá ọlọ́run tí wọ́n pọ̀ sínú tí orí omi tó wà ń bẹ̀ ẹ̀dá ọlọ́run kò sí tó lè ṣe fún àkókò láti ọlọ́run omi ẹ̀dá ọlọ́run ni kètè ya gbọ́ lẹ́nu omi ẹ̀dá ọlọ́run kò sí tí ó ṣe fún yẹn tètè yọgbàgbọ́ rẹ̀ kúrò pé ọlọ́kùn burú gan ọlọ́kùn sí tó ṣe ọlọ́kùn omi lásán ni ẹ̀dá ọlọ́run ni bí wọ́n náà ṣe dé ẹ̀dá ọlọ́run náà lómi náà jẹ́ ẹ̀dá ọlọ́run bó ṣe dé ẹ̀dá ọlọ́run lómi náà jẹ́ ẹ̀dá ọlọ́run kí ló dé tó wá ń jẹ ẹja nú ẹ̀ lọ́wọ́ sọ fún mi tó bá sọ pé nǹkan burú kí ló ń jẹ ẹja nú wá sọ pé ẹja nú èèwọ̀ náà ni kò ní ṣe wọ̀ Ànábì Muhammad sọ̀sọ́ Ànábì ní ṣẹ́rí ó ní ti bẹ́ẹ̀ tọ̀wúrù náà wù jẹ́rí gbogbo àwọn omi tó mẹ́rin tó bá lè lò wà ní ìlú mẹ́ìtàtù ní tó bá ti kú sínú rẹ̀ náà ó bá àwọn ẹja àwọn àláfíà ní fún ọkà máa jẹ́ lọ
tẹ́lẹ̀bí ìsọ́fẹ́ pé olóògùn kìríkan èèwọ̀ ni má débẹ̀ kò sí kankan má dẹ̀rù bára rẹ̀ yọ ìgbàgbọ́ rẹ̀ kúrò dúró pẹ̀lú ìmánì mùsùlùmí dúró pẹ̀lú ìmánì mùsùlùmí ẹwà ṣọ́ra ọgbà àwọn tó máa ń kó yín lọ sí etí odò kẹlọ ṣàdúà wọ́n ní ẹlọ ṣẹbọ ní o kò sí spiritual pé kìríkan bọ́ alẹ́ ẹlọ sódò kí ni kí tó fẹ́ ṣe lódò kí lò lè ṣe ní mọ́ṣáláṣí rẹ̀ kí ló fẹ́ lọ ṣe létí odò tó fẹ́ lọ gbàdúà àwọn àfáàkú ma pa àwọn jọmọ́ àwọn ọmọ máa kọ ọ̀rọ̀ má bá wọn lọ́wọ́ wọ́n máa súnmọ́ tí odò láì àwọn jọmọ́ pàdúwà láàá ẹ̀sá àdáyìnà àwọn tí wọ́n ti sọ àwọn èèyàn kọ́lọ̀ mọ́ sí wa lọ́nà kọ́lọ̀ mú wa dúró lórí ẹ̀sìn rẹ̀ kọ́lọ̀ ń sàlékún ìmánì fún wa ní ìmánì khalis ìmánì tó mọ́ kọ́lọ̀ ń jí bẹ́ẹ̀ nìkan wa torí ẹ̀sìn Islam dúró kó mọ̀ ń pẹ̀ ẹ̀sìn rẹ̀ wádìí ẹ̀sìn rẹ̀ ní ó wádìí ẹ̀sìn rẹ̀ jọ mú bẹ̀ wá wádìí ẹ̀sìn yìí kò ń ṣe ẹ̀sìn tó nira kò ń ṣe ẹ̀sìn yìí tó fúnlẹ̀ mọ́ wa ẹ̀sìn tó lọ ń múrọ̀ wá ní gbogbo àyíká gbogbo bí kíbi tó bá fẹ́ ṣe ẹ̀sìn Islam yìí ọlọ́run tó ní Ramadan ọ̀rọ̀ yẹn ni òun náà kọ́ ló tún ní ọmọ kánà ní gbọmọ̀ ní lọ́wọ́dà sọ́wọ́dì ìwọ́n tó bá jẹ́ láàrẹ̀ àti wọ́n tó bá jẹ́ orin àjò bọ́wọ̀ lè gbàwẹ̀ sọ́dídọ́ mi ṣìbọ́lọ̀ ní ìṣẹ́wọ́n sọ pé Islam ò lè Islam tó ní ọfẹ́yàwó sáàfẹ́yàwó pò tún lówó sàdáàkì mọ́wọ̀lẹ̀ tí ìfún tọ́jú ẹ̀ ma fẹ́yàwó rẹ̀ lọ tẹ̀lẹ́sì náà ni jẹ́sì ìwà lè ní àwọn àwọn nílé àbí ẹnu ẹni jẹ́ tí ń gbọ́rọ̀ ló ń ṣe ló mú kàrámọ̀ sí ẹ̀sìn ìfún ẹ̀sìn yóò lè wọ́nlá àdẹ́gbà Muhammad àdẹ́bìnrin bí na dín na Yusuf jẹ́rí o ẹ̀sìn tó ń wá fún ọ ẹ̀sìn tó rọrùn yóò wọ́n lẹ́yìn ìṣẹ́kìdì hádọ̀ dínì ilẹ̀ ọ̀gọ́lẹ̀bà wà sẹ́yìn kò ọ̀rọ̀ mú ẹ̀sìn yìí lílẹ̀ o tàbí kẹ́sì ìpadà borí ẹ̀ ọlọ́run anábì wọn wà ó tí ẹ̀sìn wà ó lé wọ́n ní kó farabalẹ̀ ṣẹ̀sìn wọ́n fa ìfàkúfà wọ́n tánà wọn kọ́lọ̀ mú Kùránì kò fi bí ọlọ́run wọn àdúrà tánà wọn Muhammad sọ̀rọ̀sọ́lá máa ń ṣe kò fi bí ọlọ́run bí i nílá gbogbo bùkátà ló sì bíyà tí ó ti ń fọ́ ò ní fọ́ ọ̀pá kankan ò ní fọ́ ọ̀pá máa ló fọ́ ọ̀pá kí lọ́pàá lẹ́yìn ìgbésí rẹ̀ pé nǹkan tó ní tìmọ̀ tó ń tí wà rẹ̀ tó máa wà recognize lọ́dọ̀ Ọlọ́run tó rọ́pọ̀lọpọ̀ àdúwà tẹ́lú ní ṣe àjọ̀núlẹ̀ ń pè ń lẹ́lẹ̀ bí àwọn máa rí nǹkan alóhun rí òun rí nǹkan òun rí ìrìn àjò tó rí àjọ̀nú ló gbé ìrìn àjò tọ́lọ́nkọ́ ti tábà fi Ọlọ́run ẹjẹ́ àjọlọ́run bá dàrẹ́tì àjọlọ́run aláàlọ́run ṣàtúkọ̀tọ̀ fún wa nípòtà nígbà قال الله تعالى الله الله سورة الأحقاف ní àyà karùn-ún ọlọ́ni wọ́n mẹ́rin àgọ́dùn ní ìmọ̀ yẹ́dọ̀ min dunillah ta ló fi ń sọ́rọ̀ jù tàlẹ́ni tó fi ń nù tẹ́ tó ti kúrò lọ́nà jù òun náà lẹ tó tó ẹni tó máa ń pẹ ẹlòmí lẹ́yìn Ọlọ́run tàlẹ́ni tó fi ń bẹ lótó náà tó ẹni tí máa ń pẹ ẹlòmí lẹ́yìn Ọlọ́run man la yastajibu lahu ila yawmil qiyamah ẹni tí ó tẹ̀ ní dáná tàbí kìí àmì èdè kò ní dáhùn jẹ́ pé nǹkan mi lẹ́yìn Ọlọ́run yípe nǹkan ní lẹ́yìn Ọlọ́run tó ní yá Allahu ya Rahman Ọlọ́run náà ti ní tó bá jẹ́ Allahu ló fẹ́ pè máa fà á máa pè é tó bá jẹ́ Rahman náà ló fẹ́ máa pè máa fà á tó Ọlọ́run ti ní kúrò gbogbo ọ̀há ọlọ́run máa pè Ọlọ́run tí Allahu ló fẹ́ máa pè máa fà á tí Rahman náà yá Rahman ló fẹ́ máa pè máa pè é àjẹ́ àmàtẹ̀lù èyí tó bá ti pè nínú méjèèjì bọ́lá ọmọ asmaul husna òun náà ló lórúkọ tó fi ń da jùlọ kí ló tó wá ní ẹ lára mú kí ló ń tó jú wọlé sí dúró tọ́lọ́run bùkátà ó máa pọ̀ ayé ìrìn àdáwà a máa ní tí ó máa dùn wá a máa ní ṣòro tí ó gáńgbà yàrá a máa ní nǹkan tó máa dàbí pọ́kò ní sí solúṣà náà àmọ́ dúró tọ́lọ́run má tó dúró lé má pè nǹkan mí lẹ́yìn Ọlọ́run má pè nǹkan mí lẹ́yìn Ọlọ́run tó dàdúwà yìí náà gbogbo mú ní tó mọ́ ṣàdúwà mọ́ jí lóòrùn ṣàdúwà gbogbo àsìkò tó bá ti sálámà ọ̀run mọ́ ṣàdúwà máa wó lọ̀lẹ̀ sí fún sùdúrù máa bẹ Ọlọ́run pé tó fẹ́ lélẹ́yìn jẹ́ ká ní ọ̀rẹ́ mọ́ sí yàn máa wo ìròkúrò sí yàn tó gbé ẹ̀gbẹ́ ga jù ẹlọ má lérò gbogbo wálẹ̀ tó gbó dábẹ́ nìkan jù ẹlọ má tó gbé tí ẹ bàjẹ́ má láàrín ìlú tí ẹ bàjẹ́ tó bá já fún ẹ̀jù ẹlọ máa bí Ọlọ́run pé alhamdulillah àmúbẹ́ ní ìlú pé Ọlọ́run ti tèmi náà tó lọ bá gbé nìkan ga jù ẹlọ ọlọ́wọ́ àbọ̀mọ́ ìjà wálẹ̀ ọ̀rọ̀ pèmí náà sókè bí mùsùlùmí ti máa ń ṣe nù bá dún lóore olóore kọ́lọ̀ ní ìṣe tiẹ̀ náà àmọ́ tó bá wọ́n pé ti kẹrin náà bàjẹ́ wọ́n náà ní kúrò lójú kan tó bá wọ́n kókó máa dábẹ́ nìkan tí ẹ náà ní lọ síwájú tó torí náà bí Ọlọ́run lèyàn ń pè nígbà tí wà lábàdé Ọlọ́run lèyàn máa ń pè nígbà tí ṣòro bá dé
ابن عبد الطبراني بإسناده قل أنه كان في زمن النبي صلى الله عليه وسلم قل لا يعلم محمد كان منافقون كان nínú wọn يؤذي المؤمنين tó máa ń ní àwọn mùmìnì lára àwọn tó gbà sílámù tó máa ń ní wọn lára فقال بعضهم nínú àwọn mùmìnì ọba ń sọ fúnra wọn wípé kúmù bínà ó yá gbóyẹ ẹgbẹ́ o nastaghithu bi rasulillahi sallallahu alaihi wasallam ẹjá lọ wà ní lọ́dọ̀ ànábì ẹjá wà ní sọ́dọ̀ ànábì ẹjẹ́ kánàbí ṣàánú wá o ànábì ló lè gbà wá o ẹjá lọ sáde ànábì o kánàbí gbà wá min hadha al-munafiq kúrò níbi munafiki faqala an-nabi sallallahu alaihi wasallam ànábì bá gbàkọ́dọ̀dọ̀ ànábì wọ́n ṣàlàyé fún ànábì gbà wá o wọ́n ló lè gbà wá kúrò níbi wàhálà munafiki yóò ànábì bá dá wọn náà wípé o innahu la yustaghathu bihi ṣe wá tẹ́lọ́mọ́ èyàn kí wà ní wásọ́dẹ̀ ní èmi kọ́ni mo lè ṣàánú yíò èyàn kí wà ní wásọ́dẹ̀ ní ànẹ́bí èmi kọ́ mo lè ṣàánú yíò wà innama yustaghathu billahi azza wa jalla ọ̀dọ̀ Ọlọ́run lèyàn máa ń wà ní lọ́wọ́ ọ̀dọ̀ Ọlọ́run lèyàn máa ń wà ní lọ́wọ́ ọ̀dọ̀ Ọlọ́run lèyàn máa ń wà ní lọ́wọ́ ìwọ́n náà wà ní lọ́sọ́dọ̀ Ọlọ́run máa wà ní lọ́sọ́dẹ̀ yé torí wọlé wá yé torí wọlé wọ́n tó rá àdúrà lẹ́lòmí lóhun fẹ́ ṣe ó ti di kèfèrí àdúrà lẹ́lòmí lóhun fẹ́ ṣe ó ti kúrò ní ìsìlámù àdúrà nínú ní lóhun fẹ́ ṣe kò jẹ́ mùsùlùmí mọ́ tutorí náà ẹjà mọ̀ nǹkan tá ma wí máfà nẹ́bí wà ní torí Ọlọ́run kò sí láàrín kò ṣàṣàlátù tó bá fẹ́ ṣàdúrà kò ṣàṣàlátù ń gbẹ̀yìn àmọ́tọ́ Ọlọ́run yẹn ni kò rọ́nú mọ́ Ọlọ́run tó fẹ́ pè yẹn ní kò máa láàrín ọlọ́ ìwọ́ ló ń pè ìwọ́ náà ló ń pè ìwọ́ Ọlọ́run ló ń pè bí ìsìn láàrín àwọn Ọlọ́run ṣe gbàgbà fún yà nígbàtà ní máa ẹwẹ́jà ọmọ bíbá ayé táwọn báyìí àdánwò mọ̀dé o tádọ̀wọ́ náà bá ní kò sí tó fẹ́ sáàsì ọ̀dọ́lọ́run náà kó sáàsì kò sí tó fẹ́ sáàsì ọ̀dọ́lọ́run náà ló fẹ́ sí kó sáàsì máa wọ ẹgbẹ́ àwọn tó ń pè wọ́n lè dẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń sáàdì ò lè dẹ́ lọ́wọ́ pọ́npọ́nà láàwí nínú Suratul Hajj Ọlọ́run fẹ́ sàpèjúwe fún wa ní o Ọlọ́run yá gbá náà gbogbo ẹyẹ mọ́ níyà lórí mẹ́mọ́ tánù àpèjúwe kan rẹ̀ ó fásitẹ́rẹ̀ ọlá ó yẹ tẹ́tí kẹgbọ́ torí pé nínú alladhina tad'una min dunillah ṣẹ́rẹ́ àwọn tẹ́ mọ́ ń pè tó yàtọ̀ sí Ọlọ́run yẹn àwọn tẹ́ mọ́ ń sáré tí wọ́n jẹ́ kẹfẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn tẹ́rù kó lè mú nira kúrò fún yín àwọn tẹ́rù kó lè ṣoore fún yín ẹ sọ fún wọn la yakhluqu dhubaba wọn bí wọn dá kò sí tó lè dá ìṣinṣin nínú wọn kò sí tó lè dá ìṣinṣin nínú àwọn tẹ́rù kọ́ ń pè kó bọ́ta kólóhùn lòún dé ìṣinṣin kó bọ́ta kólóhùn lòún dá ẹ̀fọn kó bọ́ta kólóhùn lòún dá irin Ọlọ́run ní láyé fún tuntun bàbá tẹ́m̀pẹ́ kò sí ìtò lè dá ìfọ́nú wọn wọ́n dábí ìtàmà àwìlà kí gbogbo wọn wá tí wá kójọ gbogbo ṣe pọ̀ tó tọ́lá wọn jẹ́ Ọlọ́run yẹn kí gbogbo wọn kóra wọn jọ kọwàdà wọn fẹ́ dé ìṣiṣẹ́ wà ní jẹ́ sùúrù mú bàbá ṣe hàn tó bá tẹ̀ láwọn wá dé ọwọ́ tẹ̀ wá jẹ́ kankan ó wá fẹ́ jọmọ́ ìṣiṣẹ́ láyé ìsẹ̀kẹ̀ ló wù mínú kò sẹ́ni tó lè jẹ́ wọ́n kúrò mẹ́ o kò sẹ́ni tó lè làwọn kúrò mẹ́ o ẹwà lọmọ ọdọ́rùn-ún àtọ́ọ̀lì wọlé mọ́tòlù torí ìtò wọ́n tó ń wà nǹkan ọ̀lẹ́niwọ́n náà ẹni tó ń wà kan lọ́dọ̀ rẹ̀ gan ọ̀lẹ́ni gbogbo yí papọ̀ Ọlọ́run ni ó sáájú o má sáájú nǹkan mi o Ọlọ́run ni kò bèèrè gbogbo tó máa ń fẹ́ rọ àníyàn rẹ̀ mọ́ Ọlọ́run rọ èròǹgbà rẹ̀ mọ́ Ọlọ́run a sì bí Ọlọ́run máa ń fi àánú rẹ̀ á fi ń bẹ̀ẹ́ torí pé tí ìyọba ṣẹbọ ìyàn kúrò ní Ìsìlámù o máa ń ṣẹbọ tó lọ́lọ́run sọ fún ànẹ́bì Ọlọ́run nílà ní aṣọ́rakta tó bá ṣẹbọ rẹ̀ ànẹ́bì má ṣẹbọ mo bẹ̀ wá o má jì kan tí má lọ́ra iná bí tí wọ́n ti ṣẹbọ o má bá lè ṣe má sọ̀rọ̀ tó fi ṣẹbọ má wà tó fi ṣẹbọ o tó ní pọ́ lọ́run sọ fún ànẹ́bì tó jẹ́ òbíṣẹ́ rẹ̀ tó jẹ́ olólùfẹ́ rẹ̀ lọ́run sọ fún láyé aṣọ́rakta ìyẹ́ mọ́mọ̀ tó bá ṣẹbọ lẹ́yìn àbàtọ́ nà àmọ̀dúkà gbogbo iṣẹ́ rẹ̀ la bàjẹ́ gbogbo iṣẹ́ rẹ̀ tó fi jẹ́ ànẹ́bì òun lá má bàjẹ́ tuntun náà wọ́n náà wọ́n rẹ̀ gbogbo àpapọ̀ tó ń ṣe wọ́n tó gbogbo iṣẹ́ rẹ̀ lọ́lọ́wọ́ kàńsù gbogbo sàárà tó ń ṣe ọlọ́wọ́ kàńsù rẹ̀ gbogbo tó ń kí ọlọ́wọ́ kàńsù rẹ̀ lórí bó ṣe wọ́n ní o torúkọ́lọ́ wọ́n náà nẹ́bí tuntun náà àbẹ̀wá ẹjá jìnà sí níbi wà tó àtàwọn abẹ́ṣe ẹjá jìnà sí níbi ìṣe sí wà ní ìwà sí wà ìlálọ́pọ̀ ọwà pẹ̀láwìn yẹn ẹjá jìnà sí agbẹ́lọ́wọ́ àwá kọ́lọ̀ ṣàlékún ẹ̀sìn ẹ̀gbọ́yẹ̀sì fún wa kọ́lọ̀ ṣàlékún ìfẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀sìn fún wa
kọ́nà sí sàlékún orí ayé àtàkìyàmù mẹ́lẹ̀ fún wa